kò bọ́lá jẹ́ ara mi níṣẹ́ wà bíbù àtọ̀dá onímọ̀ tó pọ̀ Fásọmọ láti kún mi àti èwo lọ́ba fi kún rẹ̀ torí pé àkíkóríṣi nínú ayé ṣe ló yẹ ká yan àwọn akíjà ní dání ó yàtọ̀ gan sákídáre ọpẹ́ fọ́lọ́run àkíyàn lọ́yọ̀ ọlọ́run fún wa àṣewà bíbù dàrẹ́ lóore tó bá fi fún wa iná ló fi máa lọ ṣẹ́rọ mọ́tòkùn bí ní ọjọ́ àtọ̀dájọ́ bàbá tóbi àdàmọ́ babalágége. Alhamdulillah, lẹ́yìn ìgbà tí a kẹ́ra wa tán mo tó kí ustaz wa ẹni àpọ́nlé ẹni ọ̀wọ̀ ọlọ́jà ayé pẹ́ tí wọ́n gbà wá ní àlejò al-ustaz al-muhtaram Abdul-Kabir Solahuddin Adamu Allahu ayatọ̀ tabbatar kan àfáà ẹ̀dá àpẹjà masàdúrà fún ọlọ́dà àpẹjà ẹni pẹ́ tí wọ́n gbà wá ní àlejò láti ṣe ìbánisọ̀rọ̀ irú ìbánisọ̀rọ̀ báyìí àti máa ń wà tójọ́ mẹ́ta kó máa ṣẹlẹ̀ láàrin wa nítorí pé kí ni ẹ̀sìn Islam ẹ̀sìn gbogbo wa ni àwa sì kọ́ láti ẹ̀sìn bí kí n ṣe ta ni o Allah tó fẹ́ràn ní bọ̀ Muhammad tí wọ́n ń ṣe wa tó ní pé lánà ààrẹ wà lọ́wọ́ nínú ààrẹ adéṣèwà tá à ń ṣe kó wá ló ní ìṣe tiwọn wọ́n ní ààrẹ wọn àmọ́ àdá àti wa nígbà tí a bá fẹ́ kíyàn pé ká tẹ ọrùn àbí ká kúnlẹ̀ ṣé ká tẹ àbí ká kúnlẹ̀ yẹn láàrin wa gẹ́gẹ́ bí ìṣe wa bí àdá wa àwọn gbọ́ pé wọ́n sọ pé ẹbọ ni bí ẹni tó bá ti fẹ́ kíyàn bóyá ẹni tó jù ọ lọ nínú mímọ̀ àbọ́jú orí àbẹ́jú ara yín tó bá lọ tẹ̀ fún ọtí ṣe ẹ̀kọ́ sọ́lọ̀ mọ̀ pé yẹn ló bí ìjókòó yìí wọ́n tí wọ́n yẹ tí wọ́n sọ kíní ẹ̀ ti pẹ́ láwa ní a kíní tí àwọn èèyàn sọ yìí ǹjẹ́ bẹ́ẹ̀ ni Islam ṣe wí bí tó bá pé bẹ́ẹ̀ ni Islam ṣe wí tàbá wá náà dídẹ̀ ìgbìmọ̀ lélẹ̀ àwa ń béèrè lọ́wọ́ àwọn èèyàn pé mo ní Islam ti sọ pé ẹbọ ni ká tẹ̀ ká bẹ̀rẹ̀ ṣé Kùránì ló sọ ní àbájú níbo lè rí ẹ wà tàbá rẹ́rí ẹ àwa náà wọ́n máa ṣe àwọn ìpínlẹ̀ bọ̀ àwọn tàbá rẹ́rí ẹ àti ìpínlẹ̀ bọ̀ sọ́dọ̀ ló ìpínlẹ̀ bọ̀ ní àbájú bọ̀ Muhammad so láti wá ń rò pé tó gbogbo ọ̀rọ̀ báyìí tàbá ń jọ pàdé ara wọn lórí a lè mọ jẹ́ kí àwa ọmọ gbàgbọ́ yé Islam a lè mọ nǹkan tó ń pè ní kíkí àti nǹkan tí àwọn gbọdọ̀ ṣe ní ibẹ̀ so fahadatuna ila tahiyya ìṣe tiwa lọ́dọ̀ wa ní àyè bàbá bẹ́ kí ẹ tó jù wa lọ àtẹ̀lé àkúnlẹ̀ ni ìṣe tiwa nìyẹn ọ̀rọ̀ ní ìrìnà láti ní àtúntìdá àwòkúrò ní èdè lágbàwá wọ́n tó ní àgbè ìná àwòkúrò so ìtàwọn ìwọ̀n tó ní ṣíríkù yẹn àwọn tó fi fàmọ́ ìlànà ní ìlú kí ni ẹ̀rí wọn láwọn wá kiri mo rí gbọ́dọ̀ wọ́n sáàtọ̀ láti adélé mi tó afẹ́rakọ́ kí ó ní báyìí gbọ́dọ̀ tó gbé wá afẹ́rakọ́ kí ó ní gbọ́dọ̀ jáde wọn pẹ́ ọ̀nà bí gbogbo tààrí wájú ìlú àti ààbò ọmọdé mi tí ó sì ṣe bí ní tó lè dé wa náà dáwà gbọ́yé nínú kíkí ohun rẹ̀ sàlẹ̀ àkọ́kọ́ àtẹ̀hí àlọ́gàtàmù ìtàn pè ní kíkí ní èdè Lárúbáwá ní èdè Yorùbá gan àsàlá kàkíra ní èdè Lárúbáwá àtẹ̀híyà sínú mọ̀tàwádìí fà rẹ̀ sínú ní mọ́sílì rẹ̀ ó náà ní kí ni ó àsàlá lédè Lárúbáwá àsàlá nǹkan náà pé kí ni ó àtẹ̀híyà wà fẹ́lẹ́ ìsìlá ní fọ́síwẹ́wẹ́ rẹ̀ ìyà kàlámù ó náà ní ọ̀rọ̀ kan yóò háyì bí ìbáàdùn báàdùn ìgbà tàlá pé tí a bá pàdé ara wa ọ̀rọ̀ tá a máa fi
bá pàdé tó ní nínú èdè òun ni àgbọ́ yìí lugatan wa istilaha wa ma ma'na tahiyya shar'a àmọ́ káwọn ṣẹ̀ríà pé kí ṣẹ̀ríà pé kíkí tí ṣẹ̀ríà tí Islam gbé kalẹ̀ an yaqula al-muslim lil-muslim assalamu alaykum òun náà kí mùsùlùmí bá sùn ẹ̀sọ́ pé kí ni o tó bá rí ọmọ ìyá rẹ̀ kó fi gbólóhùn kí pé kí ni o assalamu alaykum idha talaqaya nígbà tí wọ́n ní ìgbà pàdé àwọn mo rò pé ìyẹn gbogbo wa gbàgbọ́ lọ́dún ní súnà ó gbàgbọ́ oníbídíà ó gbàgbọ́ onísúfí ó gbàgbọ́ gbogbo adájọ́ mùsùlùmí tábà ti pàdé ara wa gbólóhùn tá a mọ̀ lò lórí káàdì kí ni àsọ pé sàlámù alaykum tí ìkọ̀ olùnàbí ní ti ń bá ọ̀rọ̀ àdébì ṣe dédé pé gbó kọ̀ọ̀lá ní pé ọlọ́run ọba àdékọ́lá sọ fún ànábì pé lámàkàlákà ọgbọ́n àhùdẹ̀ nígbàtí ọlọ́run ọba àdékọ́lá dá ádámọ̀ tán wà náà fáfà fíhì róòhà wọ́n á fi àtẹ́gùn sí ádámọ̀ lá àtìṣà wọ́n ti fi àtẹ́gùn sí lá àtìṣà wà sí fàkọ́ọ̀lá alhamdulillah wà ní alhamdulillah fàhàmídà lọ́ha bí ìdíníhì ó bá yin Allah fàkọ́ọ̀lá láwùrọ̀ ọ̀gbùn ọlọ́run bó bá lékẹ́ láńsọ láì fún wípé rahimakallahu ya ahda nígbà tó sí tán tó ní alhamdulillah ọlọ́run ní rahimakallahu ya ahda ọlọ́run fún ní sí pẹ̀lú ọlọ́run sọ fún adámọ̀ pé ìrìnà ìlàhù láìkẹ́ mẹ́láìka lọ́gbọ́n mẹ́láìka tó lóko yẹn mínú jàlóòsù àwọn kan bẹ́ẹ̀ tí wọ́n lè kí ni o tí wọ́n jókòó lẹ̀ fakul assalamu alaykum tó bá ti dọ́dọ̀ wọn tó bá kọ́kọ́ dọ́dọ̀ wọn kọ́kọ́ sọ pé salamu alaykum ọlọ́run fi kọ́ ádámọ̀ tó kọ́ lọ́gbọ́n mẹ́láìka ó wí gbólóhùn rẹ̀ sí wọn ibẹ̀ ni wọ́n ti mú gbólóhùn táàmù fi kíra wá sọ kí ni náà ti mú jáde fún wọn ó sì lọ síbẹ̀ lóòótọ́ wàkọ́ọ̀lù ìgbà tó sọ tó lọ́rọ̀ wọn tó sì sàlámù alaykum àmàláìkà wa dáadáa wọn ló pé wa alaykum salam wa rahmatullah wọn wà dáadáa lóògbé thumma raja'a ila rabbihi wà padà lọ sọ́dọ̀ Allah faqala wọ́n sọ báyìí pé inna hadhihi tahiyyatuka yìí tó ṣe yìí oníkíkítà fún ẹ̀ ádámù àti àwọn ọmọdọ́mọ rẹ̀ wàtẹ̀híyàtò bàníkà àti àwọn ọmọ rẹ̀ tán bá ti bàáàdì rẹ̀ jáde kíkí ní kí wọ́n fi kíra yìí assalamu alaikum wa rahmatullahi wa barakatuh kíkí tí gbogbo wa kí bí ó ṣe pèlè sí ní lẹ́yìn wípé kódà ọlọ́run jẹ́ pé ọlá yàtọ̀ hàn kẹrin Suratu Nur Qur'an 24 verse 61 ó ní fáìlì àdàkàtún buyutan tẹ́ bá ti délé tẹ́ bá wọ wọlé kan fasallimu ala anfusikum ẹ sálámù síra yín tahiyyatan min indillah kíkí tẹ́ mọ̀ fi kíra yín kíkí tó wá látọ̀dọ̀ aláàyẹ tí ádámọ̀ gbà wáyé oníkẹ́ mọ̀ fi kíra yín ẹ pàdé ni o ẹ wọlé ni o kíkí nìkẹ́ mọ̀ fi kíra yín mubarakatan tayyibatan kíkí tó dáa ni yubayyinu Allahu lakum ayat lọ́wọ́ bá lè yọlá ní ṣàlàyé àwọn nǹkan tó fẹ́ fún wa àwọn àyà rẹ̀ fún wa la'allakum ta'qilun kí a lè ṣe làákàyè pẹ̀lú ẹ̀. ìwáyà wá wá lórí ọ̀rọ̀ yìí láti ẹnu àdúgbò Muhammad pé kí ni wan Imran bun Husayn Imran ọmọ Husayn ló gba ìtọ̀ wáyé wa ọjọ́ ọlọ́run àmì ọlọ́ba ayọ́ sí kọ́ọ̀lù ó sọ báyìí pé já àrọ́jù ní ilẹ̀ ìlànà arákùnrin kan bá nípa ọ̀pọ̀ sọ̀rọ̀ sẹ́lá fàkọ́ọ̀lá bọ́sùbá níbi pé assalamu alaikum ó ní salamu alaikum fàrọ́dà àléyìn àmì ìbádá sálámù padà fún mọ̀kọ́ọ̀lá àṣà ẹni ìgbàtẹ́ni ilé òtún àmì ìbádá pẹ́tò àṣà mẹ́wàá bẹ̀ fún mọ̀ já àkà arákùnrin ní ìtúndé ó wọlé tí a lọ́mí
kí ànábì dálò ànábì ní àṣà mẹ́wàá bẹ́ẹ̀ fún ẹlòmíì tún wọlé ìyẹn sọ pé assalamu alaikum wa rahmatullahi ìyẹn ti bá débi wa rahmatullahi farọ́dà àlẹ́yìn ànábì tún dá sálámù tiẹ̀ náà padà ẹni ẹ bá jókòó fàjálà sẹ́ni ẹ jókòó fàkọ́ọ̀lá ìṣirú ànábì ní 20 ń bẹ fún eléyìí tiẹ̀ o fún mọ̀já àká ẹlòmíì tún dé tó jẹ́ nìkẹta fàkọ́ọ̀lá tó bá sọ báyìí pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh wọ́n bá sọ tiẹ̀ ó sọ gbọ́dọ̀ mẹ́ta wípé farọ́dà àlẹ́yìn ànábì bá dá sálámù padà fàjálẹ̀sá fàkọ́ọ̀lá sára fún ànábì ní 30 ń bẹ fún eléyìí tiẹ̀ that is to say àwọn kíkí tí a rí nínú Islam àti rí gbólóhùn yẹn tó di gbólóhùn yẹn ti wá ní ká lọ sàlámù àlékún ká máa fi kíra wa bí ẹ bá sọ pé sàlámù àlékún yóò gba ládá mẹ́wàá sàlámù àlékún wàràmọ́tòláì yóò gba 20 ládá sàlámù àlékún wàràmọ́tòláì wàràkátù yóò gba 30 ládá gbogbo nǹkan wọ̀nyí la ní àgbọ́yé rẹ̀ tó sì yẹ kó wà lówó kan báyìí àti àmọ̀ gbalada. So ọba alẹ́kẹ́ ọlátọ́wà sọ fún wa ní Qur'an Karim ní Qur'an 33 verse 44 tántẹ̀lẹ̀ kínú Suratul Ahzab ó ní kíkí tàwa wí tó wá láti sánmà yìí tẹ́ kíra yín láyé yìí kó láti bá jẹ́ gbìdà kìyàmà tẹ́ ìyàtòrò yawma yalqawnahu tá pàdé Allah subhanahu wa ta'ala tabakú láyé tán kíkí tàbí ma fi kíra wá ní salamun kíkí salama alaikum yìí ni wa ahadda lahum ajran karima ọlọ́run ní gbogbo àwọn tàbá tẹ̀lé lánàá wọn àtọ̀tún wa àtòsí wa àjẹ́rì lálkìyàmù èrè tó ṣe kíni tó gbogbo ìbẹ̀ fún ẹnìkọ̀ọ̀kan wa lẹ́yìn pé gbogbo kíkí yìí ó ń jẹ́ pé wá pé kíkí tí wọ́n fún wa nínú Islam òun náà ni salamu alaikum láfùzọ̀ táàmà wí táàmà fáwọn wa wí dáàsì mọ́ sọ dáàsì mọ́ gba ládá bákan náà ní ayé àbòmí ó tún jẹ́ pé yọ pé wọ́n ìdáhù yìí tó ń bí tẹ̀kí yàtí kódà tí ẹ bá ní àwọn èèyàn kan tán bá kí yín as Muslim táwọn kan bá bá yín tán sálámọ̀ sí wọ́n ìdáhù yìí tó táwọn èèyàn bá wá bá yín tán kí yín bí tẹ̀kí yàtí pẹ̀lú kíkí kan ó lè jẹ́ kíkí Islam ó lè jẹ́ mọ́jẹ́ títí Islam wọ́n kàn kí yín bó ṣe yẹ kí wọ́n kí yín fa ayú bí ahasana minha ẹ̀yin ẹ kí wọ́n jú bó ṣe kí yín lọ gẹ́gẹ́ bí pé mùsùlùmí ni wá peace là ń fọ́n kiri Islam wa ìsìn àlàáfíà ni tán bá kí wa ní báyìí kíkí táwọn fi kí wọn bí ahasana minha èyí tó fi ń da jù yẹn lọ we have good better best the best ní kẹ́yìn lò ẹ fi ṣe kí ni o ẹ fi kí wọn padà how you do ha àbí bẹ́ẹ̀ tí ẹ̀kọ́ tẹ́ ẹ̀ bá rí bẹ́ẹ̀ nílò èyí tó jẹ́ the best ẹ̀ nílò bẹ́tà fàlù gúrù ẹ̀ kí wọn bá ṣe kí nígbà náà ẹ̀ kí wọn bá ṣe kí nígbà iná náà yóò sì ti lo gbogbo nǹkan tí àwọn ṣe ní lábàjẹ́ wíjà kí a alhamdulillah gbogbo ọ̀rọ̀ tí a ń wí yìí bẹ̀rẹ̀ láti gbàgbọ́ yé wípé àṣíká kíra wa nínú Islam kíkí tí gbólóhùn yìí tí a gbọ́dọ̀ wọn lò ní tásì mọ́ balada ó ti yé mi ó ti yé yìí náà ẹ́dàkọ̀ ẹ̀bá táìmì ọmọ táìmì tí ó ṣe ẹ̀yìn táìmì báyìí kí ló ń pè ẹ́dàkọ̀ ẹ̀jẹ́ kí máa mọ̀ náà a ti wá gbàgbọ́ yé pé a bá fẹ́ kíra wa ní Islam láfíìsù táàmì lò nìyẹn ọ̀rọ̀ táàmù sọ nìyẹn but al-ahwal awil arakat inda tahiyya aw liqa àwọn position wo la máa wà tá bá fẹ́ ṣe kíkí ìsíra wa tí Islam permit àbí tí ó permit àwọn haraka wo ni wọ́n tẹ̀lé gbólóhùn yìí àwọn actions wo ni wọ́n tẹ̀lé gbólóhùn yìí àmọ̀pá ń sọ lẹ́nu ni àwọn kàtọ́ wá perform wọn bí actions sí pẹ̀lú ìyẹn là ń lọ báyìí sí nǹkan sàmọ́tí ìlà ìsìnmẹ́yìn ọ̀nà méjì ló pín sí tàbá fẹ́ kíra wa tó bá lọ pẹ̀lú action wo ni Islam permit èwo ni ó permit èyí tí Islam permit
yìí tí Islam permit ń bẹ̀ òun rèé kismun muharram ìkan bẹ wà muharram Islam permit wà kismun mubah àwùjá ìkan bẹ Islam ò bá wọlé fal kismul muharram kakọ́kọ́ bẹ̀rẹ̀ níbi ìyẹn náà yìí tí Islam ò fẹ́ tẹ́ bá ń kíra yín kẹ́ ẹ mọ́ ṣe together òun rèé faha huwa as-sujud faha huwa as-sujud òun náà ni kí ẹ fi orí kanlẹ̀ tí ẹ bá ṣe kí ni tí ẹ bá ń pàdé ara yín pẹ́ ń kíra yín ọmọ fẹ́ kí bàbá rẹ̀ kó wá ṣe sujud kó forí kanlẹ̀ fún Islam ń hàn náà rẹ̀ inda liqa bẹ́ẹ̀ pàdé ara yín àwòtẹ̀ ìyá nígbà fẹ́ ń kíra yín misdaqan li qawlihi ta'ala ní ìbámu afwan misdaqan li qawlihi sallallahu ta'ala alayhi wa sallam ní ìbámu ọ̀rọ̀ Ànábì Muhammad ní Mu'adh ibn Jabal Mu'adh ibn Jabal Mu'adh ọmọ Jabali pẹ̀lú tí ó gbà wá tó ṣẹlẹ̀ sí Ànábì fi hàn náà kìíní yẹ lámà nígbàtí Mu'adh ọmọ Jabali lámà hadara min ash-Sham Ànábì lọ sí ìlú Sham ó wá dé láti ìlú Sham ilà nàbí ó wà lọ bá nàbí sàjádà lè nàbí yìí ó wá forí kanlẹ̀ fún ànábì wọn kì í ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ wọn ìlú Sham tó lọ lórí wọn pé àwọn kìí yìí ó ṣàfihàn ìbàlẹ̀ fún ànábì fàkọ́ọ̀lá àníbà sọ pé ma haza kí ní ìtọ́ ṣe yìí ìrẹ́ wọn hàn wọn jẹ́bẹ̀ fàkọ́ ya Rasulullah ìrẹ́ ànábì ọ̀rọ̀ àtẹ́tù Sham òdélẹ̀ Sham àti òdélẹ̀ Sham fàwàkọ́tù hún yẹsìdùdù mú wá rí wọn wípé wọ́n forí kalẹ̀ ní àṣà kífìhì wọ́n ní bá tọ́ orí kìkì àti fún àwọn àfá wọn àwọn pásítọ̀ wọn àwọn wòlí wọn náà ń ṣe sùjúdù fún náà forí kalẹ̀ fún fàwàdàtù mo wá fẹ́ anáfù àlẹ́dàlìkà bí káwà ní ọmọ ṣe yẹn náà fún rẹ̀ àmì náà owó tí ó ti bẹ̀rẹ̀ fàkọ́ àníbà sọ pé láà ẹ̀rọ ẹmọ́ ṣe láà ẹmọ́ ṣe fàkọ́ lẹ́lá ẹmọ́ ṣe o látẹ̀fọ́álù ẹmọ́ ṣe fa inni law amartu shay'an tó bá jẹ́ kí mo bá ní wọ́n pa nǹkan kan láṣẹ àbíyà kankan láṣẹ ayẹ́sìjúdà lè ṣe kí n pa nǹkan láṣẹ kó forí kalẹ̀ fún nǹkan àbí kí n pè yàn láṣẹ kó forí kalẹ̀ fún èèyàn la amartu al-mar'ata an tasjuda li zawjiha ìbá pa obìnrin tó jẹ́ ìyàwó ẹni láṣẹ kó mọ forí balẹ̀ fún ọkọ rẹ̀ àmọ́ àfi àṣẹ ìlẹ́lẹ̀ gbogbo àdísì ó wà ní gbogbo ìwé tí gbogbo ayé kà afwan gbogbo tíra Islam gbogbo wa sùjúdù náà kọ síbẹ̀ ẹ má forí kalẹ̀ but gbogbo ẹ̀dẹ̀ mọ́ tó pè ní forí kalẹ̀ ibi tí a fẹ́ iron out nìyẹn o gbogbo táǹkà yẹn ti gbogbo àmọ̀ náà ni kẹ́límà tó wáyé kẹ́límà tó sùjúdù ni má fi orí kalẹ̀ but ní sàfẹ́ kí náà pè ní ìná awìlì burúkú ìyẹn la fẹ́ ṣàlàyé nítorí pé ààrí ti sùjúd ẹ má forí kalẹ̀ but ààrí kéèyàn kúnlẹ̀ ààrí kéèyàn tẹ̀ lápèjúwe mo fẹ́ kí àfá kan practicalize ìnìhìnà ọ̀fọ̀ àríṣù fàdọ̀ àbúgbàkí mẹ́pàdé èyàn méjì pàdé ẹ̀dàkùn wọ́n fẹ́ practicalize ìnìhìnà bàbá ni tẹ́lì ìwọ́n ni wọ́n lé fìlà ní bàbá ìwọ́n ni wọ́n ti bí bàbá tó lẹ́ tó wúlò lọ ìwọ́n ni bàbá ọmọ nù ọ̀yà ọmọ wọn fẹ́ kí bàbá rẹ̀ kó wá tẹ̀ báwọn ìnìhìnà ṣé tí ẹ̀ bá tẹ̀ báyẹn ní Islam ṣé Islam bá kojú àbí ó tako ìtafẹ́ mú náà ibi tí wọ́n ti lọ lọ́nà yẹn a máa rí sùjú ẹ má forí kalẹ̀ kí náà pẹ̀lú sùjú agbákì ẹwọ nínú lọ́gà nínú Islam nínú ṣẹ̀ríà sùjúdù kéyàn fẹ́ sọ́rọ̀ sùjúdù kan ní ọ sùjúdù kíkí ní ibi ọ ìtẹ́ pẹ̀lú sùjú òun rèé àmọ́ ẹgbẹ́ lè yàtọ̀ sí títẹ̀ kan ìyí yìí ni Mu'adh ọmọ Jabal ṣe fún
ní ẹ ò gbọ́dọ̀ ṣe ó ní ẹ má ṣe so ó ti kọ́ lẹ́nu àmọ́ bí ẹ wá tẹ̀ báyìí fún yàn áwìlì gbòòrò nínú ìnáwó ayé gbòòrò wá ń gbọ́ gẹ́gẹ́ bí ọmọbìnrin bá kí nílẹ̀ Yorùbá bẹ́ẹ̀ kọ́ tí ó kúnlẹ̀ tó lọ́wọ́ kí bàbá rẹ̀ àríyá rẹ̀ tí ìsìlámù ta pé lẹ́yìn àwọn èyí làwọn wá pé gbogbo wà tí ìsìlámù bá takò káàkiri mọ̀ tó sọ́tí ní ẹ̀bọ ni àṣìṣe tó fẹ́ ṣe ẹ̀bọ kí là ń kí Ọlọ́run dákun kó gba ìbádà tá à ń ṣe àti ìṣe débi pé kìíní tẹ́lẹ̀ àtọ́ àdúgbò tó kìíní kan jẹ́ ẹ̀bọ táwa ní tètè hang on the house ká má bàa kú ní orí ẹ̀ lábílẹ̀ tó ó ní ìdíkà ṣe kí ni o ìbánisọ̀rọ̀ ní lórí kálà kó ṣe gbogbo ẹ̀ ní ìrọ̀rùn fún wa so ẹwà rí wípé èyí tí Islam takò òun ni kéèyàn ṣe kí ni kó ṣe sùjúd kó ṣe kí ni o kó ṣe sùjúd so màá dúró bíbà yìí àmà ti dúró bíbà yìí so sùjúd ní Islam takò tọ́lọ́kù fi àgbàríkà sí subhana rabbika sáàtì ẹ̀mí àsìfún wọ́n sẹ́lẹ̀ àwọn àṣìṣẹ́ Alhamdulillah, apelo àwọn ustad wa pẹ̀lú ọ̀rọ̀ Allah àti ọ̀rọ̀ Ànábì sallallahu alaihi wasallam tí wọ́n fi gbọ́ wa. Now, ní báyìí a máa lọ sí ọ̀dọ̀ Ustad Abdulkabir. Ustad Abdulkabir Salahuddin. Now, kí tó lọ sọ́dọ̀ Ustad Abdulkabir Salahuddin, afọ́mọ̀ Ustad wa tó kọ́ bá sọ̀rọ̀ ní 40 minutes. Ṣùgbọ́n wọ́n yìí lo 20 minutes lọ́ yìí lò. Inshallah, tí ìgbàláyé wà, ìyá Ustad, ìgbàláyé wà, kí Ustad wa tó bẹ̀rẹ̀ lecture tí wọn láti lo minutes tó kù Inshallah. Ustad, kí wọ́n ti wájú lọ́wọ́. òun náà mo fi gbé fún yín. Naam, shukran. Naam, assalamu alaikum wa rahmatullah. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا رسول الله أصدق الحديث كتاب الله تعالى وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار والعياذ بالله من دخولها. أتوقف الله أشهد أن تأتي بفروع النبي محمد صلى الله عليه وسلم وغيري أسكتي وفرع kí Ọlọ́run jẹ́ kó tó wa so níwọ̀n bá àsìkò náà pàápàá àwọn kí àwọn afá tí wọ́n wà ní ẹgbẹ́ àlàáfíà ní jazakumullahu khairan jazakumullahu waliyul islam khairan wa faqa náà kó wa sẹ́yìn lẹ́sìn àjẹ́nà nítorí pé iyì wa àti àpọ́nlé wa àrẹ̀sìn wa nítorí pé tí àwọn ìjókòó báyìí ó súnmọ́ kí àlàyé ó má yé dàbídàbí. So tí olóògbé Ìbàdàn wáyé ọ̀la ìlàdí làáyá wọ̀là bọ́wọ́ fi sí àjèjì. Ìfẹ́ àkọ́rọ́ àríwá gbọ́gbọ́ ọlọ́ọ̀bà aláàní gbàdá òbílẹ́nu ṣètò ìwọ́jọ́ ìbílẹ́tì ìyá àtìsàn. Ọlọ́ọ̀bà aláàní oníkẹ́ bá fi yíra ń gbé ìwọ náà wò ó lórí ìwọ náà wò ó dínkù níbí ìwọ náà wò ó tọ́jú ṣẹ̀ṣẹ̀ bẹ̀. Ọ̀rọ̀ náà bá aláàní. Ṣé wọ́n lè tójú ní pé ká ní àwọn àtúntà? Ọláyà àti ìkíláàsì náà yà kí a gbé àníyàn wa kó dá. Ìjókòó yìí ń ṣe bóyá àníyàn wa ń gbé àwọn ìdí omi ní ara wọn ha ìyẹn sínú ṣàbíṣà. Àbá wa ló ń rí kò sínú ṣàbíṣà.
ní pé afẹ́lékún ní àgbọ́yé ẹ̀sìn. Ìwé ìdáwọ̀ bá wá nísìnyí, wọn àbí ń ṣe tẹ̀sí kí ẹ dáwà tó sọ fún wa tẹ́lẹ̀. Kí ni yìí báyìí bó ṣe rí, àwọn bàtà wọn tó wá wá, ẹ̀yìn ìdílé àwọn akúra wọn, méjì àbọ̀ ọ̀rọ̀ náà bá Allah subhanahu wa ta'ala kò sí. Àbá àwọn nìkan ní ẹgbẹ́ tó máa sọ̀rọ̀, bóyá wọn á bọ̀ ọ̀rọ̀. Tẹ́lẹ̀ yìí náà bá tó sọ, wọ́n máa tó kò ní sọ kọjá agbẹ́rin ọ̀rọ̀ náà àti tàbí máa. Kẹ̀kẹ́ àmì sọ̀rọ̀ pé àjọpọ̀ àdísí ìtàdọ̀dà. Ọ̀rọ̀ tó dájú ọ̀rọ̀ náà. Wàhálà àdí àdí Muhammad. Ìmọ̀lá tó dájú ìmọ̀lá nínú wọ̀ṣẹ́lẹ̀ ìmọ̀lá ọ̀rọ̀ tí ó dá mọ̀lẹ́sàdùà òun ní àhesọ àwọ̀sọ tí ó lẹ́rù. Ìgbà àwọn wá sí lójú àwọn bàbá wa náà. Nígbà táwọn kékeré bàbá lọ sí láti àwọn bàbá wọn sọ pé ọlọ́run kó pa náà akẹ́kọ̀ọ́ ó gbé súnà ní Muhammadu ó wá rẹ bídíà àṣetá nìyẹn. Sínú àti ọ̀dọ́ tó wà wájú àìgbọ́n láì láì fọ́kà. Kì í ṣe èèyàn o, àwọn kẹ́kẹ́ mọ̀ ẹ́ pé a kì í ṣe ìfẹ́ inú. Ẹ máa wọ ẹyí àwọn oògùn bẹ̀rẹ̀. Ṣùgbọ́n kéèsì wọ́n ti sọ fún wa pé nínú tẹ̀sí ní ẹlọ́wọ́ àtọ̀yọ̀ àti dà. Kì í ṣe báyìí lọ. Ìyẹn káyé káyé ní àwọn àkókò yà. Mo lè rọ àwọn náà kí wọ́n má ṣì wá gbọ́, káwa náà ká má ṣì wá gbọ́. Torí tí ò bá wọn wáyé báyìí, inú ṣe ìtọ́ni máa ń dùn yẹn. Ètò bá wáyé báyìí, ojú máa ń ti ṣe ìtọ́ni lẹ́nu ti láàárín. Torí pé ọlọ́run bá lọ́ọ̀ kalẹ̀ mọ́ sọ fún wa pé kí mo ṣe ìtọ́ni lẹ́kún àdéhùn yìí. Yóò yẹ kí mo ti ẹnu àṣetọ́ni. Tó láì ní fi àsìkò gẹ́ bí àlàyé ẹ̀sìn wa yìí. Ẹ̀sìn ẹ̀rí ẹ̀yìn pàápàá ní sábà níta báyìí. Ẹ̀sìn wa kì í ṣe pé kò kàn fún wa ní self idea self opinion. Ẹ̀rọ tó yẹ kó gbà nígbà tí bá Islam is a religion of knowledge extracted from Qur'an and Hadith. Kò tó bẹ́ẹ̀ ọ̀la ìlànà lànà ìbí sọ pé tẹ̀lé tó fi kún àwọn ẹ̀yìn làǹtẹ̀lẹ́ lọ́nà tẹ̀lẹ́sẹ̀ tó bí iná kitab Allah wa sunnat Rasulih sallallahu alaihi wasallam. Àní mi mo fi nǹkan méjì lẹ̀ fún yín. Wọ́n ní láéláé àwọn ike láń àlọ́dẹ̀ bíà láéláé ẹ̀ ní ẹ máa sọ̀rọ̀ pẹ̀lú ẹ̀. Ìyá ló fọ àwọn ọmọ fún ẹ máa ní ẹ̀dọ́ gbọ́dọ̀ àwọn ọmọ kan wá balẹ̀ ó dà bí ẹ̀jẹ̀ dá ọmọ ẹ̀jẹ̀ tó. Torí bí a ti gbọ́ ọ̀rọ̀ àlẹ́ mi yé pé làǹtẹ̀lẹ́ máa tẹ̀lé sẹ́tù bí iná kitab Allah wa sunnat Rasulih. Kí ẹ bá ní kí ẹ lọ́wọ́ wọn àgbà rẹ̀ láéláé ẹ̀ ní sọ̀rọ̀ wọ́n kú ìmọ̀lẹ̀. Ìmọ̀ yẹn àti àgbọ́yé yẹn ni a wá ṣe àfẹ́kù. Bẹ́ẹ̀ni àlẹ́ ìmọ̀ ìwé ìbúgbọ́rò ní ẹ̀yẹ́ ìfọ̀kìrù fìdíù. Tọ́lá bá fẹ́ kẹ́yìn parí kì í ṣowó kì í ṣọlá kì í ṣe kò kì í ṣàṣẹ àgbọ́yé ẹ̀sìn ló máa fún. Nísìnyí ẹ̀rọ tí bàbá yẹn sì táríkà tí bàbá yẹn fi táríkà ẹ̀rọ pọ́ìsì. Àwọn tó ní pé ẹ̀sìn wa àwọn kan lọ́wọ́ àná Muhammad ní Medina wọ́n máa gún jọ orí. Wọ́n àwọn máa ní Muhammad. Àwọn àgbẹ̀lá lórí ìjọ́kìta òfurufú àgbẹ̀lẹ̀ gbàdúrà ní wọn lọ. Àwọn ìlú láti máa jẹ́ pé wọn ẹ̀ka àti ìdíje oṣù tí o. Ẹ̀tí bí mo lè ṣe gbogbo ẹ̀ tọ̀ tẹ́ ẹ bá padà sí ọ̀dọ̀ àwọn èèyàn yín sọ̀nù kànáà ẹ̀jẹ̀ sọ̀rọ̀. Bẹ́ẹ̀ ṣe rí mi tí mò ń ṣe é yẹn ní kẹ́ ẹ ṣe dẹ́kun ìjẹ́ bá ṣe nínú òṣìṣẹ́ ẹ̀ ló máa kẹ́kọ̀ọ́ o. Wọ́n kọ́ dínà ìlà màámi lùmí àmàlí ọjà náà wà bá mi fúra kẹ́kọ̀ọ́ bá ṣùgbọ́n láti àmà ẹ̀ ṣe bá ṣe ṣe tọ̀ ó máa wọlé yìí ọ̀rọ̀ sáájú ni á ní àmì ìgbà wọ́n láyé àti tọ̀ ṣé wàá rí ibi tí à ń lọ lónìí. Nínú ọ̀gbẹ́ ìgbàlá ni wà lórí tí wọ́n ń gbé àní. Lókè tọ̀ ẹ wá. Ẹ kí n fi bí sọ̀rọ̀ tó. Torí pé tí mo gbọ́ ni pé wọ́n sọ pé ìkíyàn nínú tí ẹ̀sìn yàtọ̀ sí sùjúdù. Ibi wọ́n sọ pé ṣẹ́kù ni
ló jẹ́ kí àwọn bébí. Ẹlẹ́ẹ̀kejì wọ́n wá sọ pé èyí tí àwọn gbọ́dọ̀ ní sùjú rẹ̀ ìrìnà rọ̀pọ̀ kàwéèrò àti bọ̀rọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ àwọn kan ìfáàtì mú ara ya lò gẹ̀ẹ́tì àbíyá pé ìyẹn àwọn òògùn yìí pé bẹ́ẹ̀ àyàfi bẹ́ẹ̀ ló bá wà fún. Mo bẹ́ẹ̀ gbọ́ báyìí wọ́n ní àyàfi bẹ́ẹ̀ bí ẹ̀rí bá wà fún. Àìsí ìdàgbà sọ́ba lẹ́yìn ọ̀nà àgbẹ̀sọ̀ ní ara wa lọ. Yẹn ní àìdàgbà sí ti àbá mọ̀. Ìmáàmù Malik ó dé Mẹ̀dínà. Àwọn èèyàn máa ń retí bí Ìmáàmù Malik gbàtó délé láì ọ̀pọ̀ èèyàn lọ bá Ìmáàmù Malik yìí pẹ̀lú ìlọ́tọ̀ issues. Kí ló ń bá dá Ìmáàmù Malik yóò sọ wà nígbà tó béèrè lọ. Ìgbà yìí máa ń bá dá béèrè Ìmáàmù Malik jẹ́ gbàtó Ìmáàmù Malik béèrè débi kan tó wá wá béèrè ní ànúrà àdùn. Ìjọ béèrè nínú wọn. Tó wá béèrè ní ànúrà àdùn. Èyí ẹ̀ béèrè nínú wọn. Àwọn ọ̀sọ́ bí àjọ màlúkú ìwádìí ẹni wọ́n ní Malik wọ́n béèrè ó sọ pé ọ̀ma. Ó sì ní wọ́n mọ̀ á. Ìmáàmù Malik ní ìsàlù Mẹ́dínà ọkùnrin ẹ̀rù Mẹ́dínà bí ẹ̀nà Màlíkà bá ẹ̀dẹ̀rẹ̀. Ẹ lọ sí ìlú ẹ lọ sọ fún àwọn aráàlú pé Malik wọ́n mọ̀ á. Ó wọ́n ní sọ pé wọ́n mọ̀ fún ọ̀rọ̀ àkúrà. Ìjọba ló wá júwe pé ẹni tí ó sọ̀rọ̀ táwọn òní ẹ̀fà yìí rẹ̀ ó máa ń nàka sáré àná Muhammad. Ìyẹn ni àfihàn gbé àdúgbò ẹni tí ìjókòó sí lónìí. Tó ìbéèrè mi sí àwọn ọ̀gá àkọ́rọ̀ ọ̀gá àgbà àgbèrè àgbèrè. Wọ́n ní pé bí ẹni náà ṣe mú wá ẹ̀rú ọ̀rọ̀ náà àti ọ̀rọ̀ àgbà Muhammad. Wọ́n rò pé tí àwọn ọ̀gá mú ọ̀rọ̀ náà dání tí ẹ bá a. Ìmáàmù náà tún wà ń bẹ́ẹ̀. Ṣé ẹni lọ́wọ́
ìyànà Muhammad. Àná yìí ká kí n kàn jẹ́ kí láti ní lára ààrẹ bá mi máa ń lè kà sọ̀rọ̀. Ìgbà bí èyí kí ni ká lọ kẹ́kọ̀ọ́ lágbára. Òun máa ń yanjú òfin ẹ̀sìn tí ò ní ìrújú rárá. Ṣé wá ní lónìí tí àwọn sọ pé ìforíbalẹ̀ làwọn mọ̀ ní kíkí o? Lọ́dọ̀ tí wọ́n ń bí bìkúnlì dìlálá wà bìkúnlì òjèjì wà bìkúnlì bàráhìm الشوائب الثابتة من أقوال الله ومن أقوال الرسول صلى الله عليه وسلم. والله لا سوانا أتيكا جرا أتيكا كله أتيكي إدوبالي gbogbo haramu. Torí ẹ̀ nobody is perfect. Àníyàn tó dáa ní kéèyàn kàn ní. القرآن من يكسب خطيئة أو إثما ثم يرمي به بريئا فقد احتمل بهتانا وإثما مبينا. كيف ما تشيء شيء كل هذا يجري كويس كله تيو بابا من هذا الشيء يلا ما أفيد من الكلام. تو إيران كينيا تيو بيلوا لا بد من هذا. Àwọn ọmọdé máa ń lé Ádámù pọ̀, ó ní kó wá ní bí wọ́n ṣe ń kíra wọn tí ò jọra ọ̀tọ̀ọ̀tọ̀. Sẹ́yìn náà máa ń sọ̀rọ̀ sùjú nìyí, èyí wọ́n kàn fẹ́ ká lọ wọ bóyá dictionary lọ́wọ́ máa ń lè sùjú, ìdàkùn lè sùjú, màmá lè sùjú ní ìlọ́gẹ́tì àbíyá sàmìlà. Dictionary wà ní kí ẹ ṣe sí. Ṣẹ́gbọ́n a máa gbọ́ àgbọ́yé máa ń lọ sílò torí bí èdè náà bá jẹ́ ilé ó dà láyé àná Muhammad yá tó bá sọ̀rọ̀ fún ọba ìwọ́n tuntun wọn béèrè mi pé irú orí yẹn kí mo gbà nínú pẹ̀lú ẹ̀ èdè wọn ní ọ̀rẹ́ jù ọ́ síbẹ̀síbẹ̀ wọ́n tún wọn béèrè lọ́wọ́ àná Muhammad pé kí ló gbà nínú pẹ̀lú ẹ̀ ló fi wà nínú sọ́rọ̀ fún kì í gbé tá a bá ń tú Al-Qur'an àbí a bá ń tú àmà tí a bá ń tú mú gẹ́gẹ́ àdẹ̀lọ́ tú ṣẹ́ra àná. Òfin eléyìí òfin ló wá. Sọ eléyìí jẹ́ tí mo fẹ́ ká gbọ́ yìí. Tó láti àwọn èyí tí wọ́n sọ yẹn, ó lè yá ẹ jẹ́ kí a lọ sínú ọ̀rọ̀ náà Muhammad sallallahu alaihi wasallam. Kí n kọ́kọ́ mú wá nínú èyí tí wọ́n kọ́ fún wa nígbà tí ọba Nàìjíríà tí Ànábì sallallahu alaihi wasallam tó rán àwọn Mùsùlùmí lọ sí ilẹ̀ ọba Nàìjíríà Ethiopia Habasha àjọyọ̀ lọ. Àwọn kan wà tí àwọn lágbára gbé àwọn pẹ̀lú wọ́n gbé wọn dìde as a delegate kí wọ́n lọ ṣe alátakò fáwọn Mùsùlùmí tó ń lọ sí ọ̀dọ̀ ọba Nàìjíríà. Ṣé nígbà tí àwọn èèyàn níbẹ̀ wọ́n ti lọ tẹ́lẹ̀ dé àwọn Mùsùlùmí kan tó dílé. Ìgbà tí wọ́n tẹ́lẹ̀ dé àwọn Mùsùlùmí kí wọ́n tó débi bẹ́ẹ̀. Ìgbà tí wọ́n tẹ́lẹ̀ dé àwọn Mùsùlùmí kí wọ́n tó débẹ̀. In fact, gbogbo ọ̀rọ̀ tí wọ́n rọ̀ fún ọba Nàìjíríà oníkàwé ìgbà tí wọ́n dé Jáfàrù ó wà nù wọn àgbáyé. Jáfàrù ló ń sọ fún ọba Nàìjíríà ìgbà táwọn yẹn ń sọ pé ilé ọba ó wọ́n ní wọn àkúnlẹ̀ wọn sùjúdù fún ẹni wọn kà dúró sàgbẹ́jà ẹgbẹ́ wọn dúró lódìdí báyìí ni wọ́n dúró wọn kí ọba Nàìjíríà ọmọ sọ wọn bá ẹgbẹ́ wọn ní wọn àlẹ́ kílẹ̀ kí wọ́n ní. Ọba Nàìjíríà wọn bèrè pé kí ló ṣe wọn kà ní kúnlẹ̀ ó ní àwa iná là násìdídà ìlà lillahi azza wa jalla àwọn olè ẹgbà tẹ fún ẹni bọ́dì lẹ́wọ̀n náà bá wà. Ìtẹ̀yẹ́ kò bẹ́ẹ̀ tó ń ṣe lè dé àwọn àlàyé tí wọ́n mú wa. Àwọn kọ̀ wá kó ní yá. Àyíkọ̀ wá ní ti èyí tí àwọn màláíkà ṣe fún Ànábì Ádámù. Tẹ́lẹ̀ máa fi ẹ̀sọ́ pé sùjúdù yìí ní àwọn tó kúrò lẹ̀ ní wá túbù. Tẹ́lẹ̀ lórí ìgbàgbà pé sùjúdù gan-an
àgbọ̀dọ̀ ṣe àwọn méjìgbà sọ̀rọ̀ pẹ̀lẹ́ rẹ̀ nínú tírímìsì àdìsá ní Muhammad tírímìsì wà ní àdúgbò sí òkè tírímìsì ó sì ọ̀yọ̀ kan wà ní nínú tírímìsì tí ṣe àdìsá ní Muhammad sọ̀rọ̀ lọ́wọ́ ó wà ń bẹ̀ pé nínú àdìsá Anas bin Malik radiyallahu ta'ala anhu ó ní tírímìsì nínú àdìsá Anas ó ní arákùnrin kan wà ní Muhammad sallallahu alaihi wasallam ó ní ya Rasulullah ilé oṣù ọlọ́wọ́ ọba Allah ó ní ya Rasulullah ilé oṣù ọlọ́wọ́ ọba Allah àwọn ìlú minna èèyàn kan wà nínú wa èèyàn táàdìjọ wà yẹ́nìkọ̀ àhá ó wá pàdé ọmọ àyá rẹ̀ a ó sọ yìí kọ̀ àbúrò pàdé ọ̀rẹ́ rẹ̀ ààyè ní àádàwó tó yẹ kó la tẹ̀lá yìí ìná àníyàn ó ní tó kó yẹ kó la tẹ̀lá yìí ó bí èrè bẹ́ẹ̀ lọ́wọ́ àná màá lọ sọ̀rọ̀ báwo ayé ọ̀sẹ̀ náà kọ́lá náà àwọn ìlọ́wọ́ tí ẹ ń gbọ́ mi torí àsìkò lọ fún wa rọ́ọ̀ṣì ó ní tí ó yẹ kó tẹ̀ wá sílẹ̀ àlẹ́bí láíláí ó tún wá béèrè yìí pé ààyè tẹ̀lé ó wà ìkọ̀pẹ́ ó ṣé kó wọ́n bẹ̀ kó máa kí sí ẹ̀ àlẹ́bí sọ̀rọ̀ lọ́wọ́ àlẹ́bí sọ̀rọ̀ lọ́wọ́ ara o èrò àbọ̀ dìmọ̀ kó máa kí sí ẹ̀ àlẹ́bí sọ̀rọ̀ lọ́wọ́ àlẹ́bí sọ̀rọ̀ ó tún wá béèrè lọ́wọ́ àlẹ́bí ẹ̀rẹ́kẹta ó ní fàyàwó gàbíyẹ́bí ìwà ìsọ̀fẹ́wò ṣé ó lè gbà lọ́wọ́ báyìí kó wá gbà lọ́wọ́ ẹ̀ Assalamu alaikum àlẹ́bí náà bẹ́ẹ̀ ni ẹ̀rí nìyẹn dá àwọn ẹ̀fọ́sùkò rẹ̀ nípa pé ààbọ̀dọ̀ ṣe báyìí fún ẹ̀ kẹta ìnáhà nìyẹn o ìbá dictionary wa bí ká lè fi tú dáadáa tó báyìí pé àwọn ọkọ̀ yìí àmẹ́sọ̀rọ̀ lọ́wọ́ àyè ìṣẹ̀dá ìyẹn tẹ́ bá rí tí àwọn èèyàn sọ fún nǹkan lórí èyí àtẹ̀síwájú náà ìrírí ayé ò ṣe é pè ọ àkúráwù sí ń yáyà tó gbogbo àwọn nǹkan wọ̀nyẹn ìyẹn jẹ́ ìtì Áfíríkà pé lábẹ́ àwọn àlàyé ọ̀rọ̀ wa. tọ́ nínú Al-Qur'an èyí ṣe Suratul Baqara níbẹ̀ ọlọ́run Allah subhanahu wa ta'ala ó sọ ọ́bẹ̀ fún wa nípa kíkí tí àwọn màláíkà tí wọ́n prostrate before Adam. Kẹ́lá wọ́n sùjúdù bẹ́ẹ̀ kúrò àkẹ́lọ́ ka translation ló gbọ́dọ̀ wọ́n fún ìgbà ní ìbẹ̀wọ̀. They all prostrate before me. Prostration ẹ̀ ìmọ̀ prostration. Kí ni prostration? Àwọn ibi táwọn àti ẹ̀wà ń lọ gẹ́gẹ́ ọlọ́run bá Allah subhanahu wa ta'ala sọ ní sọ́ọ̀tù Baqara àyà 34 ó ní wa idh qulna lil malaika nígbà tá a sọ fún àwọn màláíkà yìí pé isjudu li Adam you should prostrate before Adam. la tazalu fi al-jahiliyya wa ma'awla min rawasik al-jahiliyya yasmuna bit-tawabi min khulqi na'am. wọ́n ní ìbàdí ọ̀pọ̀ Nàìjíríà yìí àwọn àfà wọn kíra wọn ní kíkí aláìmọ̀kan nínú ẹ̀ nìkan máa bọ́ bàtà nínú ẹ̀ nìkan máa forí balẹ̀ nínú ẹ̀ ní kí wọ́n máa tẹ̀ báyìí wọ́n wá ń pè ní àádà tí wọ́n bá fọwọ́ sí wálẹ̀ kan wọ́n ní lànà àádà wà ní gẹ́gẹ́ ní àádà. àwọn ẹgbẹ́ gbọ́ níyì ìjẹ́sọ̀ yà ẹgbẹ́ gbọ́ ní lànà àádà kí ló tẹ́lẹ̀ kí sọ́ba ní Muhammad àdìsí ẹ̀dá kò tún bá ìṣẹ̀lẹ̀ mú kọ́wá kó ṣe ó sì ṣe tiẹ̀ gbogbo ọmọ lẹ́yìn àná Muhammad wa laqad kana lakum fi rasulillah uswatun hasana wa man yuti' Allaha wa rasulahu faqad faza. tó bá ti ní ká nábì báwo fẹ́ jí ẹ̀ wọ́lá gbogbo ẹ̀kọ́ gbogbo ìṣe amábàná ádá wà kì í sọ̀rọ̀ àwọn Muhammad wọ́lá ìdí ẹ̀ bá lọ́nà aṣọ fún àdísì lọ́rọ̀ ó ní kó wá lórí ṣe tiẹ̀ ìṣe wá wà ń bẹ̀ ó gbọ́dọ̀ ṣe déédéé tẹ̀sí ni ṣé káàdà ló sọ̀rọ̀ ìpè gbogbo àwọn ìwà yìí ó wà nínú ìwà tí ò dáa wọ́n máa wá ó ń ṣe
àádátù àádùn ìbíládì kà súnà. Ibi àádá lúkọ̀ kan bí súnà lórí pé kí ló ń jẹ́ bẹ́ẹ̀. Bàbá ní kò sí tó jọ rárá. Ọ̀dọ́ wa ń bí ni àpẹẹrẹ tí ò dá láti máa ń fúnra wa. Kó láwọn yóò máa ń wá bẹ́ẹ̀ ṣèbí wọn fún ìbàdàn fún ọ̀hún, wọn fún ìbàdàn fún kíní kankan. Bàbá ní rárá o. Gbogbo tó bá ti mú ẹ sí orí ẹ báyìí fún yàn wá sísàlẹ̀. Bàbá ní nínú tí ẹ̀sìn pèlú òfin wa. In fact, wọ́n tún máa ń wọ ẹgbẹ́ àyà wà ní Suratu Yusuf tí wọ́n máa ń wá Quran 12 àyà 100 tẹ́lú ọ̀rọ̀ fún àwọn ọ̀rọ̀ ẹ̀yà láti káwọn ọ̀rọ̀ sùjẹ́dẹ̀ ibi àwọn ọmọ ẹ̀yà Yusufu gbogbo wọn dìde àti orí àwọn ọ̀rọ̀ bá fún wọn máa ń mú ọ̀rọ̀ yẹn wá kí ni àlàyé tí bàbá wọn fà ẹ̀ wọ́n mú ọ̀rọ̀ yẹn àwọn ọmọ ẹ̀yà Yusufu àti bàbá ẹ̀ tí wọ́n tẹ̀lé bá fún Yusufu wọn àforíbalẹ̀ o wọ́n ní ìjókòó náà wà lọ sílẹ̀ ilẹ̀ dẹ́ nígbà yẹn wọ́n á ní òfin tó sọ ẹgbẹ́ ló ṣe báyìí má. Lẹ́yìn tá a lè máa hàn ṣẹ̀ṣẹ̀ wá gbé wá gbé ẹ̀gbọ́dọ̀ ṣe tó gbọ́ rẹ̀ àti bẹ́ẹ̀ 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 lọ. Ebi ìdúró ká gbọ́ yé gbé ẹ̀sìn wa ó mú wá fún wa. Ẹ̀sìn wa mú wá fún wa gbé àti ká tẹ̀lé báyìí àti ká dúró báyìí. Tó bá ti yàtọ̀ sí tí Islam ń wá ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala ọ̀fẹ́. Bàbá ní tí wọ́n pè ní ìtẹríba oníkẹ́yẹ ṣe àkórí ara ẹ̀. Kẹ́yìn náà ti mọ̀ pé ọ̀rọ̀ lẹ́yìn yìí sọ. Àwọn nǹkan wọ̀nyí ó ní ẹ̀sìn pé ká gbọ́yé lábẹ́ kí ni ìṣẹ̀lẹ̀ Islam kọ́ wa. In fact, mo ní kílípù kan bí tí bàbá Kamalu kì í Al-Adabi tí ọlọ́wọ́ akéwà wá. Bàbá sọ ẹ́ bẹ̀ pé torí pé àwọn ilé àgbà fáà ni wọ́n dábẹ̀ tó bá fà kékeré wà. Ó wà ń bẹ̀ pé kò ń ṣe kíkí mùsùlùmí ni kéèyàn máa kúlẹ̀ kíyàn, kéèyàn dọ̀bálẹ̀, kéèyàn tẹríba. Ó wà nínú ọ̀rọ̀ bàbá Kamalu kí Al-Adabi. Tó bá yẹ kí àyè ń gbà mí, kí sáré gbé sílẹ̀ kí ó wà wá láka púpọ̀. Tábà rí? Mo rò bẹ́ẹ̀ ni ẹni ká lọ wá ní. Ẹ jẹ́ kán lò ní káyìí náà kó lè ka nígbà tó. Mo tún lò ó. Tí bàbá Kamalu dì ní, ó yà kí nǹkan ẹsẹ̀ lẹ́yìn sí. Ó kè é kó lábẹ́ gbé sí kẹ́kẹ́. Ẹ ti rí àbí? Wọ́n láwọn ti rí o. In fact, kì í tún ṣàwọn ẹnìkan gan. Àgbà fáwọn ẹni àwọn afáàlẹ̀ Yorùbá nínú ẹ̀sìn láì ṣàfẹ́. So wọ́n jẹ́ kó lé pé káwọn kúrẹ̀ kíyàn káwọn dọ̀bálẹ̀ káwọn ṣe bá kò sí nínú àṣà mùsùlùmí. So gbogbo àwọn eléyìí àbẹ̀rẹ̀ ọ̀rọ̀ àlá fún wa ní àníyàn tó dáa. Torí pé àníyàn tó dáa yẹn ìlà fi lè gbọ́ ọ̀rọ̀ ọba àlá àti kàdá Muhammad sallallahu alaihi wasallam òun la fi lè gbọ́ yé. Lábẹ́ pé etí ẹ̀sìn wa mú wa òun ní kí mùsùlùmí kó kíra ẹni. Kí mùsùlùmí kó kíra ẹni. Ànábì sallallahu alaihi wasallam ó ní wá ṣe ń gbé èèyàn bá lè lọ rẹ̀ fún yàn sájàdà. Ìgbà tí ìmọ̀ bá ṣe wọ ẹni lọ́wọ́ tẹ̀sí ìta àńkẹ́rọ kẹ́rọ bí a bí kyerá ìyàwó. A máa gbọ́ máma rẹ̀ sọ̀rọ̀ káwá lè fẹ́ sàjàdà fún yẹn. Àti sàjàdà yẹn àti ìnà àti ìwòrò àti òkú àti ìmá àgbẹ̀ ọmọ ìjìnlẹ̀ ìsìlámù ọ̀fẹ́. Ní abẹ́ kí ni ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala kí ni nǹkan tí ó ń wá fún wa láti lè gbọ́ yé ní abẹ́ òfin ẹ̀sìn wa. Ànábì sallallahu alaihi wasallam ó tún bá yẹ pé kéèyàn tẹríba fún yẹn. Ó bá ní
ọlọ́run ọba Allah àní ọlọ́run ọba kò bá pa á láṣẹ owó àmọ́sọ̀rọ̀ lọ́wọ́ àlékòsílẹ̀ ọba jẹ́ kó yí àwọn obìnrin gbé ọkọ̀ wọn tọ́nà ọ̀gbọ̀ngbà nínú àwọn àṣà àwọn ará jọ́ọ̀nù àti ọlá tí wọ́n máa ń lò orin kéèyàn dọ̀wá rẹ̀ kíyàn orin kéèyàn òkú múyàn orin kéèyàn kúnlẹ̀ kíyàn. Tẹ́lẹ̀ wá rí èyí tá a lẹ́nu sọ yìí ya in fact kí ọlọ́ọ̀bá aláwọ̀ yẹ kó yẹra burúkú yẹn tí kò wà ní tiwa sá lẹ́yìn tá a lẹ́nu ká fi stéètì pẹ̀lú àwọn mùsùlùmí pé la tẹ́bùrọ̀ kàmá yàgòrò kò gbà. Ẹ bá bẹ́ẹ̀ lọ́lẹ̀ lórí ìrùn ẹ má lọ́lẹ̀ lórí àwọn oníṣẹ́ máa ń lọ́lẹ̀ pé a mú orúkọ lọ́lẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀. So ọlọ́run bá àsìkò wa àti etí ọlọ́run bá aláàbá tó ní kí a gbọ́ yé torí pé kò sí àyè láti ka tí a mọ́ọ̀ṣì àmọ́ ètò ń du bẹ̀ ní pé èyí tí wọ́n ní àwọn ògbó yíyẹn ẹ̀rí wà wí ìyàrá àtúndà ìkú àfẹ́. Ibẹ̀ àlẹ́sọ̀rọ̀ lọ́rọ̀ àrẹ ìfẹ́ tí àwọn náà ń wá nínú ọ̀rọ̀ wọn pé mùsùlùmí ò gbọdọ̀ ṣe bẹ́ẹ̀ fún ara ẹni gẹ́gẹ́ bí tí ìsìláàmù ń wá fún wa. Ọlọ́run Allah subhanahu wa ta'ala kò lè kí agbó àwọn àlàyé yìí. Tọ́ nínú lisan al-arab èyí tí ó wà lọ́wọ́ lórí volume 2 lisan al-arab kí wọ́n pè ní sádẹ́dà kéèyàn sujud màmá ní sádẹ́dà kí ló wà wẹ̀ wọ́n ní sádẹ́dà yẹn kàwó kéèyàn tẹ̀láì sẹ́yìn wọ́n wá in fact kí ẹ̀kọ́ mi wà láti èyí lọ bàbá tẹ́yìn àfẹ́rẹ́ lábá tó kí ó dáadáa tí wọ́n tún máa sọ pé ṣé onímọ̀ ní ẹ̀yà ọmọ kí á lọ́wọ́ kí ó lò ó yẹ ìmọ̀lẹ̀ ní ara èdè lágbàwá yẹn wà kó tẹ̀wé in fact ó máa ń gbéra wọn mímí débi pé láyà lẹ́sọ̀rọ̀ lọ́wọ́ alẹ́ yẹsẹ̀ máa ń gẹ táwọn ẹni máa ń ṣe àlàyé fún wọn báyìí wọ́n tún máa ń bí èrò àlẹ́sọ̀rọ̀ lọ́wọ́ alẹ́sọ̀ kí ló gbà lérò làyẹ̀ láyẹ̀ lè ti fún wọn. tó bá bá sọ̀rọ̀ sáyidà ẹ máa rí àwọn àyè tí sáyidà àti wá yàtọ̀ sí bí wọ́n forí kalẹ̀ bóyá torí ìtura wọ nínú òun làwọn gbé ní sáyidà kí wọ́n ẹ̀ di wa kó kalẹ̀. tó tó wà nínú lisanu arab lẹ́yìn tó jẹ́ nínú àwọn dictionary tí wọ́n fi máa ń tú lárúbáwá kẹ́ẹ̀fì lè gbọ́ yé dáadáa èyí tí ó pè ní sájádà òun ni lílọ lè fúnyà gbígbá orí fúnyà ó wá ohun tó jọ wá nínú àyàtà sọ yẹn gbé nígbà tí ọlọ́run bá Allah subhanahu wa ta'ala tó ní kí wọ́n forí balẹ̀ fún ààrẹ àti bẹ́ẹ̀ 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 eléyìí ni àwọn àlàyé ṣókíṣókí ká lè gbọ́ fún wa láti gbọ́ yìí sẹ́dẹ̀dá yẹ́tùdú ṣubú rẹ̀ tó ń kí ọlọ́run bá Allah subhanahu wa ta'ala bẹ̀rẹ̀ ká gbọ́ yìí tọ́ ẹ̀rọ ní wọ́n sọ pé wọ́n ní ẹ̀bọ ni ọ̀nà ló fi lè jẹ́ ẹ̀bọ ìyẹn tó bá yẹ pé wọ́n ní í ṣe pẹ̀lú pẹ́pẹ́ gba ọ̀rọ̀ ọlọ́run àtàlẹ́ Muhammad wọlé wa torí pé tá a bá ń ṣọ́ pé gbogbo tó wà láǹkà á òun la fẹ́ máa mú wá àárín nǹkan tó torí pé ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala in fact kò ní jẹ́ ká mọ̀ yí pé wa anzalna ilayka dhikra aṣọ ìrántí fúnra àgbẹ̀ Muhammad lè túbọ̀ ìdílé linnas láti máa ṣe àlàyé fáwọn èèyàn máa ń lò sílẹ̀ ayé nígbà tí sọ̀kalẹ̀ fún wọn tẹ́lẹ̀ nínú àgbẹ̀sí ìdẹ́kẹ́lẹ́ pé òun náà ní ọ̀rọ̀ ànábì táwọn ẹni ní tí eléyìí náà gbáyé ànábì sọ pé ìtọ́rọ̀ gbọ́ ìgbọ́rọ̀ sọ pa àìlè kí ni ayé àyíṣọ tí ọlọ́run sọ pa àìlè kó láwọn sọ abájọ táyà bá sọ̀kalẹ̀ wọ́n ti bí ànábì ẹni tọ́rọ̀ sọ pa àìlè ìyẹn ní ọ̀rọ̀ àná Muhammad sallallahu alaihi wasallam eléyìí ní ká mọ̀ ẹgbẹ́ gbígbọ́ ọ̀rọ̀ àná Muhammad yẹ ìmọ̀ ọ̀rọ̀
pé the first time tí màá kọ́kọ́ pé wọ́n ní ṣẹ́kù ẹni mo ti kọ́kọ́ gbọ́ pé sùdúró ṣẹ́kù ó dá àwọn olóòpè ṣẹ́kù bóyá kápó tí a bá àwọn ló sọ pé sùdúró ṣẹ́kù. tó fẹ́ni tí màá rẹ̀ bá wá yé dáadáa tí wọ́n bá tiẹ̀ wá pé ṣírkù gan ẹ̀jẹ̀ tí ò tó ṣírkù gan wà nínú ṣírkù. àyè ẹ̀kọ́ alábìlẹ̀ tó paná jù nínú ẹbọ òní kẹ́ẹ̀ṣe kárí tó ń kárí nínú àbẹ̀wò lòdì. bẹ́ẹ̀ tó paná tí àwọn èèyàn ní fúnra pé ẹbọ lẹ́nu òun náà kárí ni àríyá. ìfọ́ àti bá ní tí wọ́n gbọ́ iná àlọ́jẹ́ tó tún máa sọ bẹ́ẹ̀ fún yín nígbà táwọn ẹni tí ń sọ fún àwọn àmọ́ àzùkúrú jẹba pé ewu ẹ̀ ṣe fún yìí wọ́n fẹ́ máa kúrẹ̀ fún àbẹ̀wò aláìláì. nígbà yóò ní àjọ ìtẹ̀lé ní láì ní dé sẹ́fẹ́ ní sọ̀rọ̀ fún pẹ̀lú ọlọ́run. ibi tí a bá ti sọ̀rọ̀ fún pẹ̀lú ọlọ́run ipò olóko wà ṣáà. àmọ́ ní ìkẹfẹ́ ká kọ́kọ́ yìí pé ọ̀rọ̀ pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ àti àlàyé àtàrí òkúta. torí pé báwo ni ṣe kọ́ wa lẹ́sìn tá a bá lè tẹ̀lé bẹ́ẹ̀ àwọn onípọ́nlẹ̀ lọ́la yà. báwo ni ṣe kọ́ wa lẹ́sìn tá a bá tẹ̀lé àwọn onípọ́nlẹ̀. torí pé wọ́n bá yẹn sọ̀rọ̀ àlàáfíà ọ̀tí ìfẹ́kẹ̀rẹ̀ báwo yìí wọ́n bá ṣe dé. àìmọye ọ̀rọ̀ nígbà tó máa hàn tí òní lè bẹ́ẹ̀ lórí sọ ilé yìí máa ṣì gbọ́ kì í dẹ̀ ṣe pé kò rí bẹ́ẹ̀. àìmọye ọ̀rọ̀ ní tó máa sọ fáwọn akẹ́kọ̀ọ́ tó máa sọ ìlú fáwọn míì ọ̀jìnlẹ̀ tó bá wà ń bẹ̀rù máa ṣẹ̀ béèrè kà níbi aṣáájú àìsàn ìyẹn ni olówó ìlà ṣèlú ilẹ̀ ọ̀bìkà bẹ̀rẹ̀ àtẹ̀tùmá wà ní wọ́n ìṣẹ̀tà àṣẹ̀nà. sọ lórí àkúnlẹ̀ àdọ̀bálẹ̀ ẹ̀ṣẹ̀ ńláńlá ni wàláyé àti ẹ̀ṣẹ̀ ńláńlá ni àmọ́ à ń jẹ́ kó máa yí àwọn èèyàn gbé kí ní yí ọlọ́ọ̀bá àwọn òfẹ́ ibi táwa bára wa ní táwa mọ̀ lápọ̀lẹ́ ní ká dọ̀bálẹ̀ ká kúnlẹ̀ ká ṣe láti àwọn ohun táwa mọ̀ lápọ̀lẹ́ àwọn ọlọ́ọ̀bá àwọn òfẹ́ lápọ̀lẹ́ fún wa. wàláyé àti tó bá ṣe gbé ọlọ́ọ̀bá àwọn subhanahu wa ta'ala kò bá sọ gbọ́ àwọn nǹkan wáyé àníbi ò bá sọ̀rọ̀ nípa àwọn àbálà àgbà wọ̀nyí. ṣé yàtọ̀ sí ká fún ìgbàlẹ̀ wọn ìwé gbígbàfà ẹ̀kọ́ sínú kíkí káńtẹ̀bá ẹ̀kọ́ sínú kíkí káńkúlẹ̀ ẹ̀kọ́ sínú kíkí ìfá kíkú kílẹ̀ ẹ̀túnṣe kò sínú kíkí ìfá tó bá ẹgbẹ́ àlè gbọ́ kíkú kí bàbá kàwá lù ṣe ni wọ́n sọ tí wọ́n ń pè ní kíkí tó gbà. nǹkan ọkọ sábà rẹ ní ọ̀rọ̀ àgbàlagbà ọ̀nàdúnà ọ̀rẹ́ ojú ẹgbẹ́ iwájú rẹ̀ àgbàlagbà ń bọ̀ òní gbà nǹkan lọ́wọ́ ẹ̀ àgbàlagbà ìfá tẹ̀lé ìbámu ń sọ pé wọ́n ti kúlẹ̀ pamọ́ kúlẹ̀ tọ́jú wa lọ́wọ́ sí ìbámu kì í ṣe wa. so iṣẹ́ ọ̀la ẹgbẹ́ ọ̀la ti tún wọ àwọn ọmọ akọ̀wé táwọn ti kọjá. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Jazakumullahu khairan. Now, inshallah, àwọn darí sí ọ̀dọ̀ Ustaz wa, Ustaz Murtada Adesina, inshallah. Only 10 minutes, inshallah. 20 minutes, 20. Inshallah, 20 minutes. Alhamdulillah. Alhamdulillah wa ba'd. Alhamdulillah. Adúgbò wọn ṣáájú wa, mo sọ lẹ́ẹ̀kan pé afẹ́wà fún mi máa yà ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà. Àbí bẹ́ẹ̀ kọ́ ẹ̀ ẹgbẹ́ àìsàn máa ń bọ̀ báyìí, àmọ́ àti ìkú. Náà, ẹ̀rí wípé Ustaz ẹ̀ṣẹ̀ ẹkú gbìyànjú, jazakumullahu khairan. Náà, ẹkú gbìyànjú, ẹ̀rí wípé àgbàdo Ustaz wa, bọ́tílì kan là ń fẹ́ àwọn nǹkan tí ẹ̀ ń wá yìí a fẹ́ kí
mo fẹ́ kẹ́ wọn fún kẹ́ka ìtumọ̀ àdùnmọ́ mi nù sọ bẹ́ẹ̀ bá ti kó tiẹ̀ kẹ́sì ká nítorí bí tá a ṣe gbogbo ayé ní wòrà yìí táwọn èèyàn ti ń ṣe bàbá kan náà sọ báyìí bá kí ní gbára lé ẹ̀rí wo náà rí ìyẹn láwà áfítà nísìn a ti sọ pé ló mọ bàbá sọ pé àwọn àfáà wọ́n gbìyànjú akí wọn púpọ̀ àwọn bàbá wa tàná àdúrà wọn náà ló gbà wọ́n lè dá bá ṣe olúwadé níbẹ̀ ni káwọn ọmọ wa ó tí ìlú bẹ̀rẹ̀ kọ́mọ wá bẹ̀rẹ̀ sí ìgbà ìdúró ẹ̀ ní wá pé àwọn sí lára ẹ̀ àmọ́ tó mọ bàbá sọ pé fún tí wọ́n rí evidence wo ni wọ́n rí lágbára dé ìyẹn làwọn áfíríkà lẹ́sìn bóyá wọ́n ṣe tẹ̀lé ìdìbò àwọn àfáà kan sọ báyìí ẹmọ́jẹ̀ kí mi náà yà ń bẹ̀ àwọn náà ti sọ̀rọ̀ ó pọ̀ sí but afẹ́kùn kan lágbára ní tó fi sọ̀rọ̀ yẹn ọlọ́run sọ fún àlùkò Muhammad alẹ́bí wọn sọ fún wọn pé ọ̀làkọ̀lẹ̀ káàdà fi Rasulullah ànábì la fẹ́ tẹ̀lé ànábì níta ànábì bá sọ ni ibẹ̀ láti rí correction ibẹ̀ láti rí àtúnṣe so ẹni òkè ọ̀kan ní aráàmù ní káàtẹ̀ ní ẹni lọ́dọ̀ tí kéèyàn tẹ̀ báyìí kó ṣe báyìí ní kó tó lẹ̀ sí ní kó tó lẹ̀ sí ní títí débi ìkúnlẹ̀ gbogbo ẹ̀ lọ́dọ̀ tí ẹ̀fẹ́ yà yìí màá sí àlẹ́ àwọn tó kú lára àwọn ẹ̀rọ àyàmọ́ ẹ̀ṣẹ̀ orí tí ìbá ìsúkútì yìí tó fi jẹ́ ṣẹ̀yìn rẹ̀ nínú àwọn béèrè ẹ̀rí tá agbára lé tó fi jẹ́ ẹ̀ṣẹ̀ tí ò bá jára wọ ọ̀dọ̀ wọn kan aráàmù ni ọ̀dọ̀ ayà yẹn ẹ̀ṣẹ̀ kí ló fi jẹ́ṣẹ̀ yẹn ni so ẹ̀rí látọ̀dọ̀ anábì wa Muhammad anábì la fẹ́ tẹ̀lé èmi náà lè sọ̀rọ̀ kan ọmọ gbọ́rọ̀ mi kiri ẹ̀yin náà lè sọ̀rọ̀ kan ọmọ gbọ́rọ̀ mi kiri àìṣe màá sùn anábì nìkan lọ́nà ní oníkan tó bá ti sọ látẹ̀lé anábì sì ní yàpọ̀ àbá subhanahu wa ta'ala ẹ̀rí tẹ́ wá mú wá ustaz nínú ẹ̀rí tí mo bèèrè yẹ kó tí àwọn aka ẹni sáyé dá sí àwọn títí nàìjá sí tẹ́ mú wá ní tí ẹ kà síta ń bẹ̀ sùjúdù ní mẹ́fẹ́ ustaz sùjúdù rẹ̀ kà sí ló wà nípa àdìsí tẹ́wé sùjúdù ìsìláwí ní ìsìlámù tako òun náà lá ní wọ́n ṣe fà nábì àmọ́ ká ṣe báyìí káàtẹ̀ báyìí káṣe burúkú kàkúnlẹ̀ ẹ̀rí ẹ̀dà tó fi jẹ́wọ̀ ẹ̀rí ẹ̀dà tó fi jẹ́ṣẹ̀ àwọn kan ní ṣíríkù ní ẹ̀rí wọn dà bí ẹ́tọ́nà máa ń kọ́ gidi àwọn ọmọ pẹ̀lú ẹ̀rí káàkùn ní gbòmí aṣọ̀rọ̀ ẹ̀rí làwọn so ti nàìjá sí tẹ́lú wá sùjúdù rẹ̀ kìí ṣe burúkú kìí ṣe ìhàn ìyẹn àkọ́kọ́ ẹ̀kejì àdìsí ẹ̀tọ́ wọn ti àdìsí Tirmidhi àdìsí yẹn ustaz mo fẹ́ kẹ́ wo àdìsí yẹn dáadáa tó lálàáfíà àdìsí sọ ní ṣẹlẹ̀ fi hàn sọ هناك سلسلة أحاديث صحيحة أريد الدليل هذه دلائل أودا إذا تريد شيء هذه دلائل إيوا كمين وادي كفاك بهذا إبا مجادي بتاع àdìsí ما تجي àdìsí صحيح àdìsí ti Tirmidhi àdìsí yẹn sọ wípé ẹ mọ̀ pé àdìsí wọ́n tó àdísì àní àdísùn sahih àdísùn hasan àdísùn da'if ẹwà tẹ̀pẹ̀ àdísì lọ́láfíà kí ní àdísì náà tán kó tilẹ̀ kan òun náà ní àríjẹ́ kó jẹ́ 2020 wà ẹni ká mọ́ sí 10 kájọ wájú olómàdé àdísì tí ẹ kó ti ní èmi ò ṣe mọ̀ àdìsì náà ẹ má fi ìyàwó sí fáìlì náà wọ́n ní kí ni an Anas radiyallahu anhu àdìsì yẹn Anas ló bá wá kí alára ayọ́ sí kọ́ọ̀lù ó sọ pé kọ́ọ̀lù rajulun arákùnrin kan ó wá bá Ànábì ó wá ní ya Rasulullah ilé ànábì ọlọ́run arọ́jùlù minna yalqa akhahu
èèyàn kan náà wọ́n máa pàdé ọmọ ìyá rẹ̀ tábà tún pàdé ara báwọn àwùsọ̀ ní ìkọ̀ àbí ọkàn pàdé ọ̀rẹ́ friend to friend àyẹ́nìhá lẹ́wù sára sáré máa bẹ̀rẹ̀ báyìí ká máa fi hàn ara bí ká máa fi kíra bí ó ń bèèrè lọ́wọ́ Ànábì bẹ́ẹ̀ kọ́ọ̀lá Ànábì sọ pé láà ẹ̀mọ́ sí kọ́ọ̀lá ẹni tó tẹ̀síwájú ó ní afa yẹtẹ̀mísùrú wáyíkọ̀ bínúrú ṣe yóò pa àmọ́ yóò embrace ẹni tó kíyàn kí sí ẹni kíyàn họ́gí ẹni kọ́ọ̀lá kọ́ọ̀lá Ànábì ìsìnwá fún lẹ́sì wípé kó má ṣe gbogbo ìyàwó ó wá ní kọ́ọ̀lá fàyà kúzù bí ẹ̀dí wọ́n yí sọ fíhù ṣe yóò gbà lọ́wọ́ wọn ni wọ́n wà bára wọn lọ́wọ́ níbí tán bá pàdé ara wọn kọ́ọ̀lá ní Ànábì ní yẹ ẹ̀sìn yẹn lọ́dá wọ́n kò sáà sí ẹ̀dá láfíà ẹ̀dá ọ̀rọ̀ àyè sí lọ́dọ̀ ìlú èyí nílò tó tẹ́ fi lè ṣe wọ́n wá jẹ́ wọ́yá ìlú wọ́n bẹ̀rẹ̀ so títí ó ti di àdísì méjì tí sáàdùkú tán kóòtù ní mo fẹ́ pé méjèèjì tí wọ́n tẹ̀ kọ́kọ́ kóòtù yẹn kákọ́kọ́ fọ̀ kó mọ́ná títí tẹ́lọ yẹn wọ́n sùjúdù yẹn sùjúdù wọ́n sùjúdù bẹ́ẹ̀ ni wọ́n forí kalẹ̀ kì í ṣe pé wọ́n tẹ̀ kì í pé wọ́n fọ́lẹ̀ àkọ́kọ́ àdísì kejì dáná sí ṣọ́lá làáfíà ara méjèèjì ẹ̀bà náà ẹ wá fẹ́ lọ bí dictionary pé tí dictionary bá wo dictionary lóòtọ́ ní èdè nínú lógà afẹ́wò tún ọ̀rọ̀ àwọn dictionary nínú lógà yìí àmọ́ ilẹ̀ ṣẹ̀ríà nínú ṣẹ̀ríà ṣe tí ṣẹ̀ríà fi pè kan ní dictionary pè ní nínú ṣẹ̀ríà ṣẹ̀ríà pé asọ́láàtì ní àdùhà afwan lóyìn dictionary tó bá ní kí ló pè ní asọ́láàtì ní dictionary ó ní àdùhà ṣe tó bá ṣe dùhà wà ti ṣe sọ́láàtì ní ọ̀nà fún ló káyà ó ti ṣe sọ́láàtì Ànábì ló jẹ́ kó yíwa pé tó pẹ́ sọ́láàtì ní ọ́sàlọ̀lá ọ̀fọ̀rílẹ̀ ọ̀dìdẹ̀ ọ̀rùkú ọ̀fọ̀rílẹ̀ tànábì làgbà mú pé ìyẹn ni sọ́láàtì tàbí ṣe bàdà ọ̀rọ̀ ẹ̀sìn lásọ yìí ní sọ̀rọ̀ èdè ibi tá ti lo èdè àyè tá ti lo èdè àyè pé tàbá rẹ̀rí nínú Qur'an tàbá rẹ̀rí nínú àdísà nẹ́bọ̀ Muhammad láwà lọ dictionary pẹ̀lú kí ní jẹ́ èdè àgbà bẹ̀ àmọ́ ní Ànábì ti tú fún wa tó ti ṣàlàyé fún wa Ànábì ní ìtànpẹ̀ ní sọ̀láàtì rẹ̀ ẹ̀kírun ni ìtànpẹ̀ ní sùjúdù Ànábì ṣàlàyé ẹ̀kẹ́ ìforí ilé lẹ́nu jẹ́ sùjúdù kò sí tẹ́fẹ́ lọ Ànábì ti ṣàlàyé ẹ̀fọ́ wa ìtànàbí bá ti wá ṣàlàyé ààfi kọ̀lẹ́tà bàbá wa náà bí àwọn náà tẹ̀lé ìṣẹ́láì ààfi kọ̀lẹ́tà ṣe wà náà wọ́n gbìyànjú àkọ̀lẹ́mù wọn wọ́n gbìyànjú bó ṣe yí wọn mọ̀tà láti ọkọ̀ tó tàbí bá wí ní nọ́mbà wá ok wọ́n ní zakat kí ni tíṣẹ́ pé zakat ànàmọ́kù kí nǹkan dá kí ni Ànábì tú zakati fún wa ó ní kẹ yọ́ owó ní jẹ́ zaka Ànábì ló tú fún wa tí tútù sí yọ́ ìlà tẹ̀lé ní àbíta nígbà Muhammad tó fún wọn tánà bí bá ṣe ní ṣẹ̀ríà fún àlátẹ̀lé láti ṣe kì í ṣe tí ló gà wí ayé ló dọ̀tọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọmọ tí ló dà wí ó gbé ló dà ní sí nígbà tó bá ṣe pé bá lọ gba tí ló dà wọlé pé tí ṣẹ́lá yìí tú báyìí ó ní tó bá ti ṣe báyìí ọtí sùjúdù ló ṣe ọwọ́ níwà lónìí kọ́ sí báyìí pẹ̀lú sùjúdù fọ́lọ̀ ẹ̀yìn ẹ̀ lóòrùn tẹbá wọn tí kíọ́lá rí nígbà tí ó tún sí jùlọ àdúgbò tẹbà orí tẹbà ti ṣílá ó ti sí jùlọ rí ó yà mọ́ kí o ọlọ́run ọgbọ̀ ọgbà májá àdúgbò ó ti sí jùlọ bó ti rùkú náà ó wá mú sí jùlọ ó mú rùkú ó mú rùkú ó pa ogbó ẹ̀kọ́ oníkan náà ní ṣé kan náà wà ló jẹ́ náà lẹ́nu àdúgbò àwọn tó bá sọ̀rọ̀ ṣẹ̀ríà áfíà Ànábì ni ó túlẹ̀ fún wa Ànábì ni ó ṣàlàyé ẹ̀fọ́ wa ní tá ń bèèrè wípé
ààrẹ rẹ̀ tó sọ pé sùjúdù tó clear ká mọ̀ sọ pé àwọn àfáà kan wo báyìí wọ́n ṣe báyìí ànábì ti ṣàlàyé ẹ má forí kalẹ̀ amákùtẹ́ bá pàdé ara yín ọmọdé pàdé tó jùlọ ní mímọ̀ àbí lọ́jọ́ orí kọ́ ní sàráwà lẹ́kọ́ sáà bí mo ṣe ṣe láyé kọ́ wá ní àpò ti ṣẹ̀ sọ́lọ́ mi ní máa bèèrè pé kí lè rí tó ń bá ìtọ́ ní mo ti ṣẹ̀ lọ́dọ̀ ìyàwó yà ìwọ́n ní wá sí àyè ọ̀tọ́ náà ìkan ní ìgboro wọn ní ṣíríkù ìwọ́tọ̀ pé ṣíríkù kí lè rí ẹni ní wọn àwọn kan sọ pé àwọn kan bò ànábì lọ́wọ́ fún mi lẹ́yìn so gbogbo nǹkan wọ̀nyí àsìkò ti tó jẹ́ pé afẹ́fẹ́ wa sákìyèsí tá a bá wá rí ẹ̀rí tó fẹsẹ̀ rinlẹ̀ bá ànábì ṣe ṣàlàyé tó tún fún wa ànábì tó wà láti bí ara lùsùn náà kì í ṣe àlọ́ ọ̀rọ̀ àbí àlọ́ ìjọba ọ̀rọ̀ bẹ́ẹ̀ wá kò bẹ́ẹ̀ ká lọ pé àwọn sákìyèsí ọ̀pọ̀lọpọ̀ ó ti pẹ́ táwọn èèyàn ti fọ́ọ̀lù sínú ọ̀kan ní bẹ́ẹ̀ bọ̀ táwọn akọ̀rọ̀ sákìyèsí ká kò lé tó yìí ó ṣe wá dàbá ọ so nítorí ìdí eléyìí téèyàn wá bá àyàn wọ́n wá bá ànábì lọ́jọ́ ayé rẹ̀ àdísì tí mo fẹ́ kà yìí nígbà tí wọ́n wá bá ànábì Muhammad tí nínú iṣẹ́ àwọn sàábé ọmọ náà lẹ́bí púpọ̀ bí a ṣe jókòó yìí bí sàábé kan bá wá àbẹ́lẹ̀ bá bá lẹ́bí yóò kúnlẹ̀ wájú àlẹ́bí yóò bá àdírẹ́sì àlẹ́bí á kúnlẹ̀ wájú àlẹ́bí pẹ̀lẹ́kúnlẹ̀ méjèèjì tó fi kúnlẹ̀ níwájú àlẹ́bí ńgbàtà ayé ọ̀rẹ́ yìí tíyàn fẹ́ kú méjèèjì kúnlẹ̀ wájú àlẹ́bí tí ó bá àdírẹ́sì àlẹ́bí ìwájú àfáàmù wáyé kí wọ́n ṣe bá ní ìlànà tó ẹ̀ṣẹ́ ló ṣe kí máa béèrè tó yẹ kí béèrè àdúgbò ẹni béèrè tó yẹ láti dé àyè a sì ti dúró tàbá ti rẹ̀ nílé àyè a dúró tàbá ti rẹ̀ yẹn àtúnṣò àbíwò ni títí tàbí dé sọ̀rọ̀ yìí alọ́nù tó kọ̀ máa lọ rí ta gbàgbé àwọn babalágége kaná àṣesílẹ̀ Ádámù tàná akúrí ní ó gbàgbé yẹn o kò sí inú onímọ̀ tòní tí ó ṣàǹfààní mímọ́ bàbá Ádámù.